èyí ni ìtàn ìgbésí ayé adégòkè adélábù pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì orí kọkànlá. ọ̀pẹ la ó fi pa á, ọ̀pẹ la ó fi pa á, bí bàbá ẹnìkan ń lérí tó lóun ó kọ bí àkùkọ, ọ̀pẹ la ó fi pa á. Emmanuel adégbóyèga adéyẹmọ, àkápò ìjọba ìbílẹ̀ ìbàdàn, ti kọ̀wé jọ lóríṣiríṣi. Kò sì sí kinní kan nínú ìwé náà ju pé adégòkè adélábù ń kówó ìlú jẹ lọ. Ó ní kówó jẹ ni, àti pé ó ń ba ètò ìjọba ìbílẹ̀ ìbàdàn jẹ́. Bí àwọn bá sì gbà á láyè tí àwọn ń wò ó, yóò ba nǹkan jẹ́ pátápátá kọjá àtúnṣe ni o. Bóun ti kọ̀wé, àwọn Awólọ́wọ̀ lọ gbé ìwé náà fún un. Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ẹni tó jẹ́ bí alátakò tààrà fún adégòkè adélábù, lóòótọ́ òun ló dàbí olórí ìjọba o, ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tí kò forí balẹ̀ fún náà ni adégòkè adélábù yìí. Gbogbo ọ̀nà sì ni wọ́n ń wá, òun àti àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ Action Group, láti rí i pé àwọn fi ìyà gidi, ìyà tí adélábù pàápàá kò ní gbàgbé jẹ. Wọ́n ti kọ̀wé, wọ́n sì ti gbé ilé Awólọ́wọ̀ lọ́wọ́. Adéyẹmọ ló kọ o, Emmanuel adégòkè adéyẹmọ, tó padà wàá dolúbàdàn nígbà tó yá. Ọpẹ́lọpẹ́ òyìnbó, ṣé òyìnbó yìí ni olórí ìjọba pátápátá nígbà náà? Bí kò bá sí òyìnbó ni, kí á ní omi ọ̀rọ̀ náà yóò gbé adélábù lọ. Ṣebí ìròmí tó ń jó lókè odò ni, onílù ẹ̀ wà nísàlẹ̀ omi. Gbogbo lẹ́tà tí adéyẹmọ ń kọ yìí kò ṣẹ̀yìn àwọn Awólọ́wọ̀. Àwọn kan wá ẹ̀rí tí wọn yóò fi kán igi mọ́ adélábù nímú ni, tí wọn yóò sì gbọ́n yọ kúrò nílé ìjọba. Nítorí èyí, bí Awólọ́wọ̀ ti gba ìwé adéyẹmọ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣètò bí wọn yóò ṣe gbé ìgbìmọ̀ kan dìde, ìgbìmọ̀ oníwádìí. Tí adélábù bá sì jẹ̀bi, tí wọn yóò yọ ọ́ kíákíá. Ó sì dájú pé kò sí bí yóò ṣe jàre nínú ìwádìí náà, nítorí gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátá ni wọn yóò kó sínú ìgbìmọ̀ náà. Bí a ò bá sì lẹ́ni níbì kan, bá a bá rojú àre, ẹbí là á jẹ ni. Níbi tí wọ́n ti ń ṣe kùkù kẹ̀kẹ́, tí àwọn míì sì ti ń dunnú pé ọwọ́ ti ba adélábù, tí wọ́n sì ń kọrin bọ́wọ́ bá ta láṣejù, pípa ni ẹ pa. Níbẹ̀ ni òyìnbó ti dá sí ọ̀rọ̀ yìí. Òyìnbó ránṣẹ́ pé Awólọ́wọ̀ pé kó wá o, ó ní kó wá rí òun kíákíá. Nígbà tí Awólọ́wọ̀ dé ọ̀dọ̀ òyìnbó sọ fún un pé kò lè ká ọ̀rọ̀ Emmanuel adéyẹmọ yìí sí bàbàrà o. Òun ò sì lè ṣiṣẹ́ kankan lórí ìwé tí wọ́n ń rù kiri yìí. Ó ní ṣe bí ó rántí pé ọmọ ẹgbẹ́ IPU ní adéyẹmọ, gbogbo wọn sì lọ̀tá adélábù. Ó ní ó yẹ kí òun mọ̀ pé lójú adéyẹmọ, adélábù ò ní ṣe ohun kan tó dáa. Ó ní kí Awólọ́wọ̀ má dá sí ọ̀rọ̀ wọn o, nítorí òun náà kò ní í dá sí i. Níbẹ̀ lọ̀rọ̀ náà sì parí sí. Ọ̀rọ̀ náà kò tẹ́ àwọn Awólọ́wọ̀ lọ́rùn rárá ni, ṣùgbọ́n òyìnbó ti sọ̀rọ̀, ó sì pàṣẹ, òun sì lọ lórí gbogbo wọn. Kò sóhun tí wọn yóò ṣe mọ́. Adélábù wà níbẹ̀ ká ń pè, ó ń jayé orí ẹ̀ lọ. Bẹ́ẹ̀ kó má ṣe wàhálà táwọn Awólọ́wọ̀ ń fún adélábù, tí gbogbo ará ìbàdàn sì ní i lọ́kàn pé wọ́n ń fìyà jẹ, wọ́n ń halẹ̀ mọ́, wọ́n fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹ̀ nítorí pé ó jẹ́ ọmọ ìlú ìbàdàn. Kì í bá ti pẹ́ rárá táwọn aráàlú fúnra wọn yóò fi rí àṣírí adélábù fúnra ẹ̀. Bí wọ́n bá sì ti rí àṣírí ẹ̀ tán, gbogbo àwọn aráàlú fúnra wọn ni wọ́n ìbá panupọ̀ lé e. Ìrọ̀rùn làwọn Awólọ́wọ̀ yóò sì fi gbàjọba. Ṣùgbọ́n ojú tó ń kọ́ àwọn Awólọ́wọ̀ ti pọ̀ jù. Wọ́n fẹ́ lé adélábù kúrò nípò kíákíá nítorí ìbò tó ń bọ̀ lọ́nà sí ni. Gbogbo àwọn aráàlú sì panupọ̀, wọ́n sọ fún wọn pé àwọn ò ní gbà kí wọ́n lé adélábù, nítorí olóore àwọn ni adélábù í ṣe. Ohun tí ìbá mú àṣírí adélábù tú ni pé ọ̀pọ̀ àwọn ohun tó lérí pé òun yóò ṣe ni kò ṣeé ṣe mọ́ nígbà tó débẹ̀. Ìdí sì ni pé owó tó ń pariwo pé ó pọ̀ lọ́wọ́ ìjọba, owó yanturu níjọba ń ná, wọ́n kàn ná owó náà nínàkúnà ni, owó ará Ìbàdàn sì ni. Nígbà tó débẹ̀, òun náà rí i pé owó náà kò tó nǹkan. Kò sì mọ bí yóò ti ṣàlàyé ọ̀rọ̀ náà fún àwọn aráàlú rárá. Ṣé bí òun ló ti sọ fún wọn pé òun yóò ṣe igbá, òun yóò ṣe àwo, òun yóò ṣe ìkòkò bàbá ìṣàsùn. Tani yóò wá gbà pé kò sówó lọ́wọ́ ìjọba? Ó ti sọ tẹ́lẹ̀ pé òun yóò dín owó orí tí àwọn òyìnbó ń gbà lọ́wọ́ àwọn aráàlú kù. Ọmọ Ìbàdàn kan ò sì ní san owó orí rẹpẹtẹ kan mọ́.
ṣebí nítorí ẹ̀ gan-an ni wọ́n ṣe dá ẹgbẹ́ olówó orí sílẹ̀ lọ́jọ́sí. Ìgbà tó sì débẹ̀ ó rí i pé ìyẹn náà kò ṣeé ṣe. Bí òun bá dín owó orí kù yóò ṣòro fún òun láti rí owó oṣù òṣìṣẹ́ pàápàá san. Ìyàtọ̀ sí èyí, ìnáwó òun náà ti pọ̀ sí i gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn. Ìnáwó ẹ̀ kò sì lè ṣe kó má pọ̀ sí i. Ṣé òun náà ti di alága, ó sì gbọ́dọ̀ jáde bíi alága. Kó tó di alága, àwọn èèyàn díẹ̀ ni wọ́n jọ ń rìn lọ sóde. Ṣùgbọ́n bó ti ṣe di alága yìí, ọ̀pọ̀ àwọn èèyàn ló máa ń tẹ̀lé e. Wọn yóò máa rọ́ gìrìgìrì lẹ́yìn ẹ̀ bó bá ti ń lọ. Àwọn òṣìṣẹ́ tí wọ́n bá a ṣiṣẹ́ ló sì pọ̀ nínú wọn. Ọ̀tọ̀ ni àwọn òṣìṣẹ́ o, ọ̀tọ̀ ni àwọn ìgìrìpá ọkùnrin abánikọ̀yà, ọ̀tọ̀ ni àwọn ẹ̀ṣọ́, gbogbo wọn yóò sì máa rọ́ gìrìgìrì lẹ́yìn òun nìkan. Nínú oṣù karùn-ún ọdún 1954, ó ra mọ́tò kan kí àwọn èèyàn náà lè máa gbé e tẹ̀lé, kí wọ́n máa gbé e tẹ̀lé káàtì ẹ̀ níbi tó bá ń lọ. Ṣùgbọ́n mọ́tò náà kò tó wọn. Nígbà tó sì tún di inú oṣù kẹjọ ọdún 1954 yìí kan náà, ó tún ra mọ́tò kejì. Èyí ni pé tó bá ń lọ sóde báyìí, mọ́tò 3 tàbí jù bẹ́ẹ̀ lọ ni yóò wà lẹ́yìn òun nìkan. Bí kò bá jẹ́ ariwo tí àwọn Awólọ́wọ̀ ń pa lẹ́yìn ẹ̀ àti ìwà tí wọ́n ń hù sí yìí, yóò ṣòro fún un láti ṣàlàyé ìdí àti ibi tó ti rí owó ra mọ́tò 2 láàrin oṣù 3 síra wọn. Lẹ́yìn tí àwọn Awólọ́wọ̀ ti fẹ́ lo Adéyẹmọ láti da ìjọba Adelabu tí wọn kò rí lò, wọ́n gba ọ̀nà míì yọ sí ọkùnrin yìí. Wọ́n kúkú sọ ọ̀rọ̀ náà di ìjà ojúkojú. Gbogbo ibi tí wọ́n bá pàdé ara wọn, ìjà gidi ni. Ìjọba Western Region sọ pé àwọn fẹ́ kọ́ iléèwé púpọ̀ sí àárín Ìbàdàn àti agbègbè rẹ̀. Lábẹ́ Awólọ́wọ̀ sí ni wọ́n ti fẹ́ ṣe ètò náà. Ṣé bó bá jẹ́ pé nǹkan ń lọ dáadáa ni, irú ètò bẹ́ẹ̀ yẹn ìjọba ìbílẹ̀ Ìbàdàn ni yóò ṣe àkóso àti olùdarí ẹ̀. Àwọn ni wọn yóò mọ ibi tí wọn yóò gbé àwọn iléèwé tuntun náà sí. Àwọn ni wọn yóò sì wá àwọn agbaṣẹ́ṣe tí wọn yóò ṣiṣẹ́ náà ládùúgbò kálukú wọn. Adelabu ti fọkàn sí pé ohun tí Awólọ́wọ̀ yóò ṣe nìyẹn, nítorí ohun tí òfin pàápàá faramọ́ nìyẹn. Adelabu sì ti mọ̀ pé bí wọ́n bá gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ fún ìjọba ìbílẹ̀ òun náà yóò lò ó láti fi wá iṣẹ́ fún àwọn ọmọlẹ́yìn ẹgbẹ́ òun àti àwọn alátìlẹ́yìn òun gbogbo. Ohun tí eléyìí túmọ̀ sí ni pé àwọn kọ̀ǹtírákítọ̀ tí wọ́n bá jẹ́ ọmọlẹ́yìn Adelabu ni wọn yóò gbé iṣẹ́ náà fún. Ṣùgbọ́n yóò rí i pé wọ́n ṣiṣẹ́ náà dáadáa, nítorí àdúgbò kálukú wọn ni yóò ti gbéṣẹ́ náà fún wọn ṣe. Ṣùgbọ́n Awólọ́wọ̀ tí iṣẹ́ náà yóò jáde láti ọ̀dọ̀ ẹ̀ náà ti mọ̀ pé òun yóò fi àsìkò iṣẹ́ yìí dá sẹ̀ríà burúkú fún Adelabu ni. Òun yóò sọ ibi táwọn fẹ́ gbé iléèwé sí fún un. Ṣùgbọ́n àwọn ò ní jẹ́ kí kinní náà kàn án lọ́wọ́ báyìí. Àwọn ò ní gbé iṣẹ́ fún un. Àwọn ò sì ní fa àkóso àwọn iléèwé náà lé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe lóòótọ́ o. Lójijì ọjọ́ kan, Adelabu gbọ́ lórí rédíò pé wọ́n ti gbé iṣẹ́ àwọn iléèwé tuntun tí wọ́n fẹ́ kọ́ fún àwọn alágbàṣe, àwọn kọ̀ǹgílá. Nígbà tí pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì yóò sì yẹ àwọn orúkọ àwọn alágbàṣe ọ̀hún wò, ìyẹn gbogbo àwọn tó wà nínú ìwé tí wọ́n kọ jáde, àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ ló pọ̀ nínú wọn. Inú bí gidigidi. Inú kò lè ṣe kó má bí. Ṣé òun náà ti mọ̀ pé ohun tí Awólọ́wọ̀ ṣe fóun yìí, ó fẹ́ fi já àwọn ọmọ ẹgbẹ́ àti aláfẹ̀yìntì kúrò lẹ́yìn òun ni. Bí àwọn tí wọ́n wà lẹ́yìn ẹgbẹ́ Mábọ́lájẹ́ àti NCNC ní Ìbàdàn bá rí i pé wọn kò rí kinní kan tí àwọn yóò jẹ nínú ẹgbẹ́ náà, àti pé ọ̀dọ̀ àwọn Awólọ́wọ̀ ni oúnjẹ wà fún àwọn kọ̀ǹtráktọ̀ àti àwọn alágbàṣe gbogbo, wọn yóò padà lẹ́yìn Adelabu, wọn yóò sì bá Awólọ́wọ̀ lọ. Ohun tó jẹ́ kọ́rọ̀ náà dún pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì wọ inú egun nìyẹn. Bẹ́ẹ̀ Awólọ́wọ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ náà yóò kà á lára gan-an, nítorí ẹ̀ gan-an ló sì ṣe é fún un. Adelabu wo ibi tí yóò gbà kò tètè rí. Nígbà tọ́rọ̀ náà sì sú, ó pe ìpàdé pàjáwìrì àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ẹ̀ sí Òkè Màpó ní ọjọ́ 13 oṣù kẹfà ọdún 1954. Níbi ìpàdé yìí ni wọ́n ti fẹ́ sọ̀rọ̀ iléèwé yìí o. Àti àwọn tí Awólọ́wọ̀ gbé iṣẹ́ náà fún, wọ́n fẹ́ tú àṣírí síta pé àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ Action Group nìkan ni gbogbo àwọn tí Awólọ́wọ̀ gbé iṣẹ́ iléèwé kíkọ́ fún. Àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pẹ náà mọ̀ pé ohun tí wọ́n fẹ́ ṣe nìyẹn. Kíá ni wọ́n sì ti rán àwọn àgbààgbà kan pé kí wọ́n ṣáájú àwọn ìgìrìpá ọmọ ọ̀ta, kí wọ́n da ìpàdé náà rú lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé
ìpàdé náà kò tí ì dé ibì kan nígbà tí àwọn jàǹdùkú yìí dé pẹ̀lú ìlù kíkankíkan tí wọ́n sì ń pòwe tí wọ́n ń kọrin báyìí pé ọ̀pẹ la ó fi pa á, ọ̀pẹ la ó fi pa á, bẹ́ẹ̀ nìkan bá ń lérí tó lóun ó kọ bí àkùkọ, ọ̀pẹ la ó fi pa á. Ṣé ọ̀pẹ ní àmì ẹgbẹ́ ọlọ́pẹ Action Group? Ṣùgbọ́n àkùkọ adìyẹ ní àmì ẹgbẹ́ NCNC, ìyẹn ẹgbẹ́ alákùkọ àti mábọ́lájẹ́. Ire ni wọ́n kọ́kọ́ pe ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n nígbà tí àwọn tọ́ọ̀gì náà bẹ̀rẹ̀ sí lẹ̀ wọ́n lóko gidigidi tí wọ́n sì múra láti gùnkè lọ bá wọn, ìpàdé dàrú kíá. Ńlá àwọn ọmọ ẹgbẹ́ Adelabu bá sá lọ sílé ẹ̀, gbogbo wọn sì parojọ síbẹ̀. Wọn ò mọ èyí tí wọn yóò ṣe pẹ̀lú Adelabu fúnra ẹ̀ pàápàá. Láìpẹ́ pàápàá ni àwọn ọlọ́pàá dé, wọ́n sì yí gbogbo wọn ká pé wọn ò gbọ́dọ̀ jáde nílé Adelabu náà. Wọ́n ní wọn ò gbọ́dọ̀ lọ síbì kan. Ilé Adelabu tí wọ́n ń pè ní Taj Mahal ni gbogbo wọn sì sùn mọ́jú. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò tán síbẹ̀, nítorí lọ́jọ́ kẹta ọjọ́ yìí, ìyẹn ọjọ́ 16 oṣù kẹfà, Adelabu pé ìpàdé ìgbìmọ̀ àwọn aṣòfin ìjọba ìbílẹ̀ Ìbàdàn jọ. Ó sì dábàá níbẹ̀ pé kí ìgbìmọ̀ àwọn gbé ìwé jáde pé ohun tí àwọn Awolọwọ àti ìjọba Western Region ń ṣe kò dáa o, àwọn ò sì ní faramọ́ ní tàwọn. Ṣùgbọ́n níbi tó ti ń sọ̀rọ̀ yìí lọ, àwọn ọmọ ẹgbẹ́ Action Group tí wọ́n wà nínú ìgbìmọ̀ náà kò dúró gbọ́ èyí. Àwọn kánsílọ̀ 15 náà sì dìde, wọ́n bínú jáde. Ohun táwọn ò mọ̀ ni pé Adelabu náà ti múra pé irú ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́sí kò tún ní ṣẹlẹ̀ mọ́. Òun náà ti kó àwọn jàǹdùkú tiẹ̀ síta. Nítorí bẹ́ẹ̀, bí àwọn kánsílọ̀ náà ṣe ń bínú jáde báyìí, ọwọ́ àwọn aráabí ni wọ́n ń bọ́ sí. Ni wọ́n bá yí agbádá mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́rùn tí wọ́n sì nà wọ́n ní ànàjá létí. Ọ̀rọ̀ wọ̀ lókè Màpó nílé Ìbàdàn lọ́jọ́ tí àwọn kánsílọ̀ kan fi agbádá fo ògiri gíga kí wọ́n tó lè ríbi sábà lọ. Bẹ́ẹ̀ ni ìjà náà kò tán, bí ẹ̀ ní ọ̀rọ̀ náà ń le. Gbogbo èèyàn sì ń béèrè pé kí ni ìdí tí ìjà Adelabu àti Awolọwọ fi le tó báyìí. Kò sì sí ohun tí ó wà nídìí ẹ̀ náà ju òṣèlú lọ. Torí Adelabu òye lérí, bẹ́ẹ̀ ni òye ṣakọ, bẹ́ẹ̀ ni òye halẹ̀ wípé òun ní Ìbàdàn, bàbá ẹnìkan ò lè gbà lọ́wọ́ òun. Awolọwọ pàápàá sì ń sọ pé òun ló lórí ẹgbẹ́ ọlọ́pẹ ló ní Western Region. Ẹni bá fojú dà wọn, àwòwò yóò wò ó ni. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà o? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adelabu Adégòkè pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì. Ọláìwọlá alága ló ń bá a kà á fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ òní o.